وفرج ربنا كل الكروب نعانيها واديا كل قلوب نعانيها واديا كل قلوب وفرج Ọlọ́run ó wá tún wá bá wa sọ dayọ̀ ربنا كل الكروب gbogbo ìbànújẹ́ gbogbo ìbànújẹ́ tẹ́ni kọ̀ọ̀kan wa ńlá kọjá Ọlọ́run dákun wá sọ dayọ̀ fún wa نعانيها واديا كل قلوب نعانيها واديا كل قلوب wàdíyà kọ́l qulub gbogbo fún pínpín àwọn ọkẹ̀ tá ńlá kọjá ẹlòmíì afákúnfání ayakumullah bí ṣe ń bá external conflict jà bẹ́ẹ̀ náà ní ń bá internal conflict jà Allah external àwọn fìtínà àwọn wàhálà àwọn problems tó jẹ́ ti external yóò in phase yún ọ̀tọ̀ nìyún àwọn àdíyà kọ́l qulub náà àwọn internal conflict tó yẹ pé ní ọkàn rẹ̀ ò ní sinmi ńgbà kankan yóò ìwọ̀n ìkùnní yóò kàn máa bá fínra yóò máa bá jà ní yóò máa bá fa wàhálà ní tí ó wà máa là kọjá gbogbo bàbá yìí ìrònú ni gbogbo ẹ̀ Ọlọ́run ọba tí máa sọ nǹkan dayọ̀ wá sọ dayọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. نعانيها واديا كل قلوب نعانيها واديا كل قلوب